بإحسان إلى يوم الدين أما بعد أدوك فولو وباوة عليكم كيولون أتيانو رقباء النبوة محمد صلى الله عليه وسلم تعالى لي النبي أتوى صحابة النبي أتوقع جمعا تلي سنة النبوة محمد صلى الله عليه وسلم شوف دجوال القيامة ومساك وانا كنوا باب من حقق التوحيد دخل الجنة بغير حساب إنه أنتي أوني له بأدلة من القرآن والسنة والوالي إنه ترى الله أتي سنة النبوة محمد صلى الله عليه وسلم ونك من حقق التوحيد gbogbo ẹni ó bá mú tawhidi wá ní pàápàá ìyẹn ni pé tọmọ Ọlọ́run lọ́kan tó sì sin Ọlọ́run ọba lọ́kan dakhala aljannata bighayri hisab irú ẹni báyìí tí tawhidu rẹ̀ jẹ́ hakíkọ man haqqaqa ẹni ó mú tawhidi wá ní pàápàá dakhala aljannata bighayri hisab kódà nù tọ́lọ́run ó ṣe fúnrú àwọn ẹni bẹ́ẹ̀ òun ni pé ó lè mú èèyàn wọ àlìjánná láì sí pé yíó ṣe ṣírò iṣẹ́ eléyìí ni báàbù tí a kà lónìí nínú kìtàbù tawhid kọlọ́nkọ́ mọ́sá ṣe àlékún ìkẹ́ rẹ̀ fún àwọn àlfáà tí wọ́n kó tírà náà jọ gbà wá tá ń gbọ́ náà ọlọ́nkójú ó wúlò fún wa láyé àti lálkìyàmà àkọ́kọ́ ẹ̀rí lórí ń ta wí wa qawlullahi ta'ala òun lọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ ga tó ní inna ibrahima kana ummatan qanitan lillahi hanifa wa lam yakun minal mushrikin ọlọ́wọ́ bá ròyìn ọ̀gá wa bàbá ńlá wa annabi ibrahim alayhi salatu wassalam kí lolúwọ́ bá wí inna ibrahima kana ummatan annabi ibrahimu ohun nìkan al'umma ni inna ibrahima kana ummatan ìtumọ̀ ummatan nínú àyà yìí ìtumọ̀ méjì ni inna ibrahima kana ummatan Lárúbáwá máa pè al-qudwa al-imam wọ́n máa pè ní umma ay inna ibrahima kana ummatan ay kana imama pé annabi ibrahim alayhi salatu wassalam aṣáájú dáadáa ni ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì inna ibrahima kana ummatan òun làlì ummata àti mauna ìyẹn ni pọ́pọ́ èèyàn kan nínú ọ̀pọ̀ èèyàn ni annabi ibrahim kí ni túnmọ̀ méjèèjì inna ibrahima kana ummatan ẹ̀rínú al-Qur'an al-Karim fi yé wa pé olúwọbásá annabi ibrahim lásáájú nínú suratul Baqara nígbàtí Ọlọ́run bá sọ pé ní wa idh ibtala ibrahima rabbuhu bi kalimatin fa atammahunna qala inni ja'iluka lin-nasi imama qala inni ja'iluka lin-nasi imama ajẹ́pẹ́ rínú báwọn alfáà bá túnmà ummata ń bó ti bá múnú èdè Lárúbáwá àṣẹ́rí ń bẹ̀nú al-Qur'an al-Karim pé inna ibrahima kana imama olúwa ní ìwà nẹ́bí ibrahimu àṣẹ̀dánwò fún ọ lẹ́yìn ìgbà tí ibrahimu pàṣì gbogbo ìdánwò yìí ja'alnaka lin-nasi imama olúwa ní àṣẹ ọ ní àṣáájú annabi ibrahimu wá bẹ Ọlọ́run pé wa min dhurriyyati bẹ́mi ti já sáájú ìjẹ́ kí gbogbo àwọn àrọmọdọ́mọ mínú ọmọ já sáájú olúwa wá fún lésì pé bẹ́ẹ̀ ni kò sì fún lésì pé bẹ́ẹ̀ kọ́ olúwa nẹni tí ó já sáájú la yanalu ahdi adh-dhalimin ìyẹn ni pé ẹni tó bá jẹ́ alábòsí kìí sáájú ó lè nípò ó lè ga ó lè lówó àmọ́ kò ní quality ẹni tá ń pè ní aṣáájú ìmáàmù kúdíwà torí pé tí ń já sáájú nù àwàlàwà lè máa gbọ́ yí ń bò mí inna ibrahima kana ummatan ay kana kúdíwà ay kana imama ẹni táàwò kọ́ sí là ń pè lásáájú òun náà ló fi jẹ́ pé ní annabi sallallahu alaihi wasallam ní innama ju'ila al-imamu liyutamma bihi in tí imamu ń ṣe wájú inú òun náà ní bọ́ bá ti ṣe ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ ó dìgbà téèyàn bá tó lè wà nípò pé gbogbo bẹ́ẹ̀ bá ti rí mi tí ń ṣe bẹ́ẹ̀ náà nìkan iná máa ṣe
láì ṣe ti fẹ́ nú o ìyẹn ni pé gbogbo ń tọ́lọ̀ ń bá ní kí n ṣe tí ma wí fún yín ẹ ma rí èmi náà pé èmi náà ń ṣe tí ń jẹ́ mọ́mùnà inna Ibrahim kana ummatan gbogbo ẹ̀rà nábi Ibrahim ní asáájú ni wa kana kudwa asáájú tó ṣe wò kọ́ sí òun là nábi Ibrahim alayhi salatu wassalam torí náà ẹ̀dàkùn gbogbo bí táwa náà tí wọ́n bá ti tì wá síwájú ìtumọ̀ asáájú nínú ìsìláàmù òun ni pé gbogbo bí n ti ń ṣe yìí ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ ìní máa wí nǹkan kan fún yín kọ́ máa yàtọ̀ sí ń tẹ́ bá lọ́wọ́ tẹ̀mí tí yín máa ṣe níṣẹ́ bí irú àsàkásà tí ń bẹnú èdè Yorùbá pé ọ̀rọ̀ ẹnu àfáà ní ẹgbọ́ ẹ má tẹ̀lé ìwà àfáà èyí wọn ò sínú ìròyìn àwọn ànábì Ọlọ́run o ìròyìn àwọn ànábì Ọlọ́run ni imaman hudiwa aṣáájú tó ṣe wò kọ́ sí alayhimus salatu wassalam tayyib inna Ibrahima kana ummatan èèyàn kan ní Ibrahimu àmọ́ fúnra rẹ̀ al'umma ni qala Ibn al-Qayyim rahimahullah al-Imam Ibn al-Qayyim ní ìtumọ̀ eléyìí òun ni pé Ọlọ́run ò fẹ́ kẹ́ni tí máa ń rìnà nábì Ibrahimu orí rẹ̀ pé èmi nìkan náà ni bó ti jẹ́wọ́ nìkan òun náà bá nábì Ibrahimu ti jọ kan náà Olúwa ní inna Ibrahima kana ummatan ìyẹn ni pé pípọ̀ kọ́lá fi mọ ìtọ́lọ́run fẹ́ àìṣepọ̀ èyí wọn ò tún máa pọ́lọ́run ọ̀fẹ́ inna Ibrahima kana ummatan Ibrahimu èyàn kan ni àmúlùwà describe rẹ̀ pé ẹkàn rí lóhun nìkan ni òun gan pọ̀ ó tó alì umma kan torí náà ni al-Imam Ibn al-Qayyim ṣe ṣàlàyé rẹ̀ pé áyà yìí ní ó máa jẹ́ ìṣenilákin ìgbaniníyànjú fún gbogbo ẹni tí ó bá rí pé ìtọ́lọ̀ ń fẹ́ ìta nẹ́bí fẹ́ ní ṣe yìí mọ́ ríra rẹ níwọ̀ nìkan o dépò tẹ́rù ọmọ bọ̀ dépò tọ́ ọmọ òkà àwa nìkan láwá ń ṣe tọ́lọ́hun yìí inna Ibrahima kana ummatan kọ́dàbọ̀ jẹ́ yọ kan al-umma ni ọ́ eléyìí ni àlàyé tí Ibn al-Qayyim ṣe Ibn al-Qayyim rahimahullahu ta'ala qanitan lillah ìròyìn àwọn ànábì Ọlọ́run àti gbogbo ẹni tó bá jẹ́ pó jogún àwọn ànábì Ọlọ́run wọ́n já sáájú táwọn èèyàn lè wò kọ́ sí kí ní ìròyìn ẹlẹ́ẹ̀kejì qanitan lillah ay muti'ina lillah kana Ibrahimu muti'an lillah wọ́n tẹ̀lé tọ́lọ́run gbogbo àṣẹ tó lọ ọba bá pa wọ́n hum fi ta'ati llahi da'ima wọ́n ikọ̀ àṣẹ sọ́lọ́run ọba lẹ́nu gbogbo tọ́lọ̀n bá ní wọ́n ṣe ní nǹkan ẹ̀sìn wọn a máa ṣe falkunutu ay dawamu ta'a kẹ́yìn ọmọ tẹ̀láṣẹ tọ́lọ́n continuously ẹni ọba rí bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní kíni qanita Olúwa níbà nábì Ibrahim ti rí wọn ìròyìn ẹlẹ́ẹ̀kẹta hanifa anábì Ibrahim ó gúnrí kò bí gbogbo ọ̀nà tí wọ́n ń yà fún pé o lè rìn báyìí àbíyàn lè rìn báyìí gbogbo ẹ̀lá anábì Ibrahim náà rí kìí sí pé anábì Ibrahim ò rí àmọ́ hanifan mala an jami'i turuq ọgbọ́n rí kò nù gbogbo ọ̀nà ọwá jẹ́pọ̀ náà tawhidu Ọlọ́run nìkan wọn là nábi Ibrahim gbájúmọ́ ẹ̀rí lórí eléyìí náà rí inú al-Qur'an al-Karim anábi Ibrahim ó wòye pé in táwọn òbí mi ń ṣe yìí in tí mo bá táwọn aráàlú mi ń ṣe yìí kò lè jóun lọ̀nà alọ́nugbó awágégi agbẹ́mú fún agbẹ́ ojú fún agbẹ́nu fún ó sì tún yá sí tó ń kúnlẹ̀ wájú rẹ̀ pé ó náà ni ó ṣàánú wa àà eléyìí kọ́dàkọ̀ wọnú làákàí òun lànàbí Ibrahim alayhi salatu wassalam ń bẹnu al-Qur'an al-Karim bẹ́ ànàbí Ibrahim ní èmi ó wá Ọlọ́run sọ́nà bòmí kò gbọ́dọ̀ jẹ́ pé ìtẹ́ lọ gé fúnra yín nínú gbóyìí ní ọmọ wá jọ́ Ọlọ́run tẹ́tùn máa tọrọ tẹ́tùn máa bẹ̀rù ànàbí Ibrahim wá bọ́ta orírawọ̀ kana hanifa ìtumọ̀ rẹ̀ ní gbogbo experience tí ó dá àwọn ọ̀nà míì tí ó dá ànábì Ibrahim rí kó tó wá sẹ́sà pé Ọlọ́run ọba ni òun lọ́ba kan ṣoṣo tó tó sìn ànábì Ibrahim rí ìràwọ̀ pé bóyá lè yìí ni Ọlọ́run ó dájú igi táwọn bàbá kan ń gbẹ́ tí wọ́n ń gbẹ́ mú tí wọ́n ń gbẹ́ àmọ́ ń gbọ́ dalẹ́ kọ̀bá tó ríràwọ̀ yìí mọ́ à ń gbọ́ di ní àárọ̀ láàká inú Ọlọ́run ò gbọ́dọ̀ máa yọ ńgbà kan kó máa wọ̀ Ọlọ́run ò gbọ́dọ̀ máa yọ nígbà kan ànábì Ibrahim rí òṣùpá bẹ́ẹ̀ náà
Ànábì Ibrahim rọrùn kọ́dà ìbẹ̀nú al-Qur'ani pé ńgbàtí Ànábì Ibrahim rọrùn qala hadha akbar eléyìí ló gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run tá ń wá kí ó tóbi ju gbogbo àwọn eléyìí tí falamma afalat ńgbọ̀ yá lòun náà bá tún sí ń tamẹ́ ya Ọlọ́run ò lè máa yọ kó tún máa wọ̀ ẹnìkan ní pé ọ yọ kó pé ọ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sin nǹkan mí lẹ́yìn Ọlọ́run wallahi apply irú làákà yìí ni àwọn mí ń bẹ nísìn odò tí wọ́n fọ ìgbẹ́ sí tí wọ́n fọ ìtọ̀ sí tí wọ́n da ìdọ̀tí sí òun náà ni ó tún bùn wọn lọ́mọ nínú làákà wọn òun náà ni ò ní jẹ́lú ọ́dàrú nínú èrò wọn sẹ́rí pé kọ́dọ̀ tako ntọ́lọ́n fi kẹ́ ọmọ ànábì Ádámù tá ń pè ní làákà tá fi yàtọ̀ sí ẹranko bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí ń ké pe ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ náà bí èsodò ẹ̀dá tí ọ̀rẹ́ tí wọ́n rù lọ síbítù tí wọ́n nẹ́rà fún àwọn àfáǹkọ́ ọ̀rẹ́ wọn kò yẹ kọ́ rẹ̀ àwọn àbí gbogbo eléyìí òun l'Ànábì Ibrahim ń pa kíyèsí wa o gbogbo tí ẹ bá ti sọ Ọlọ́run kò tó Ọlọ́run ọba nìkan òun lọba téèyàn sìn ní kúkúrú Hanifa gbogbo àwọn ọ̀nà wọ̀nyí Ànábì Ibrahim náà rí kó tó wá gún rí kò ń bẹ́ẹ̀ àjẹ́ pé bọ́lọ̀ ń bá ṣàánú wọn náà ò ti lọ bí ò ti lọ tọ̀hún ò ti wáyà yín wọ́n ti pè ọ́ lọ tọ̀hún Ọlọ́run wá ṣe ọ́ ní Hanifa pé ẹ̀gbọ́ kọ̀sọ́nà mi gbogbo ránranrun yìí ọ̀nà tọ́lọ́run nìkan lọ́nà inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifa ara àwọn tí àwọn náà rí ọ̀nà kan rí tí wọ́n padà wá rí pé kọ̀sọ́nà ń bẹ́ẹ̀ òun nìtàn Gáwí nínú táwọn àlùfáà máa sọ nínú tírà Tawhid ẹni tí ó ní tóun náà pè lọ́lọ́run tí máa bu oúnjẹ fún bóun bá sì ti kó mẹ́ tán kọ̀lọ̀kọ̀lọ̀ kan ní wọ́n ń jẹ oúnjẹ yóò sì tún dé yóò ní ó ti tán Ọlọ́run tún fẹ́ jẹun mínú sẹ́mi kíkọ̀ ìkọ̀yẹ́wọ́ kọ́wọ́nú lákẹ́ ìpé èèyàn ni ó máa bùn Ọlọ́run ní oúnjẹ jẹ àmọ́ bẹ́yàn bá ti gbé rẹ̀ léṣe tọ́ni lọ́wọ́ yóò sọ láká ìyẹn nù gbogbo ẹni tí ó bá ní tí ó mọ Ọlọ́run nìkan tí ó sin Ọlọ́run lọ́kan nǹkan kan dínkù nù láká rẹ̀ ni ẹ̀wòrán àwọn examples tá mú kalẹ̀ iná bẹ́yàn bá rò èèyàn náà rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tí ó rẹ̀ táwọn náà ó ṣe gíní táwọn náà yóò ṣe tún á di pé ní bí nǹkan kan bá ṣe wọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n máa rù ọ́ lọ Ọlọ́run ajẹ́pọ́lọ́run kan bẹ tó ju èmi lọ tó ju òun náà lọ àbí Ọlọ́run kan tí ń yọ ńgbà kan tí ń wọ́ ilé ìta Ànábì Ibrahim rí nítorí náà kí ni Gáwí rí ń jẹ káfẹ́ yìí náà síra wa láǹfààní bàbá tí gbọ́ Gáwí wá dénjọ́ kan ọba bá bí omi lórí òsà rẹ̀ tí ma gbé nǹkan fún tí ń bọ tí ń sìn ńgbọ̀ wá súnmọ́ ó rí pé kèé sómi nìkan nígbàtí ó rí pé tọ̀ ẹranko ìtọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ lọ́wọ́ tọ̀ sórí ìjọ òun ní Gáwí forin bọnu pé àrọ́bùn yabulu thu'lubanu bi ra'sihi laqad dalla man ballat alayhi tha'alibu walau kana rabban kana yamna'u nafsahu bari'tu min al-asnami fil ardi kulliha wa amantu billahi alladhi huwa wajibu Ọlọ́run ni ó gbèrí kalẹ̀ ní kọ̀lọ̀kọ̀lọ̀ ọ̀tọ̀ sí walau kana rabban kana yamna'u nafsahu bí ọ̀tí ẹ̀ lágbára kankan kò lè tẹ́rí ilẹ̀ kí kọ̀lọ̀kọ̀lọ̀ ọmọ tọ̀ sí wọ́n bá jọlọ́n ẹ̀rí látò ní ìlọ bari'tu min al-asnami fil ardi kulliha àti wó òsàyà àti gbogbo òsà mọ̀ bọ́pá mọ̀ bọ́sẹ̀ ní kó lọ́rọ̀ yìí wa amantu billahi alladhi huwa wajibu lónìí yẹn nìkan nídà àti ṣe wá sí fún mi mọ́ Ọlọ́run ọba tó jẹ́ dandan kéèyàn ó gbàgbọ́ nínú rẹ̀ ní náà mọ́ gbàgbọ́ báyìí gbogbo àwọn experiences báyìí láwọn èèyàn ti ní kọ́lọ́n kọ́mọ́sá àjẹ́káwà náà mọ́nà kọ́mọ́jàárí torí bẹ́yàn bá ti ń pẹ́ nínú òkun sí wọ́n ma tán tọ́sì sí ó sì mọ́ ní àbẹ́là wọn tán bẹ́yàn bá ti ń gbarẹ̀ láyé tí ń kó sínú òkun ṣíríkù òkun bídíà kọ́dà yọ́ ma kó bá làkáyìyàn kọ́lọ́n kọ́mọ́sá ṣàánú gbogbo wa o torí náà Nabi Ibrahim alayhi salatu wasalam Hanifa ó gún rí ní kẹsí pé òun náà rí àmọ́ gún rí ọsẹ́rí kò ń bí gbogbo ọ̀nà yókù ọwá agbájúmọ́ ọ̀nà tọ́lọ́wọ́ ọbọ̀ kan ṣoṣo kọ́lọ́n kọ́ máa sàṣẹ̀mí pẹ̀lú rẹ̀ náà bẹ́ walam yaku minal mushriki Ọlọ́run jẹ́rìí Ànábì Ibrahim pé Ànábì Ibrahim ò sínú ẹlẹ́bọ walam yaku minal mushriki Ọlọ́run kọ́ máa sàjẹ́káwà náà wà náà tí ó gba sàtífíkéètì bẹ́ẹ̀ ìpé walam yaku minal mushriki torí pé inú tí bẹ́yàn kínú yóò dùn bẹ́yàn bá gba sàtífíkéètì rẹ̀ ni pé
kọ́lọ́wọ́n fọ́yàn mọ́ pé a ṣíríkù kú lọ́rọ̀ rẹ̀ nǹkan mí lè wà àmọ́ ṣíríkù kú ní ọ̀rọ̀ tí ẹ ọlọ́nkọ́ mọ́sá síbẹ̀ fún gbogbo wa wa qala ta'ala olúwàbọ̀ tọ́lá rẹ̀ ga tún sọ pé walladhina hum bi rabbihim la yushrikun olúwaròyìn àwọn mùmínì òdodo kí ló fi ròyìn wọn bi rabbihim la yushrikun wọn è mú nǹkan mí pẹ̀lú ọlọ́run wọn è pè nǹkan mí lẹ́yìn ọlọ́run wọn è sí nǹkan mí lẹ́yìn ọlọ́run wọn è níran kankan tó yẹ wọn ó níran kan pọ́dọ̀ ọlọ́run ló ti wá wọn ní ní sọ́dọ̀ èèyàn in tí wọ́n mọ̀ pọ́lọ̀ nìkan ní máa ṣe wọn ní pé èèyàn ní ṣe eléyìí ni a ń pè ní tawhidu ìdàkejì rẹ̀ ní ashirku billah kọlọ̀nkọ́ mọ́sá sọ èmì àtẹ̀yìn bẹ̀ tọ́ ó kú hadith annabi rí pé bá ti ń kanú tíra inú ayatun wa hadith kí lọ́lọ́n wí kí lànàbì wí ibi tí sàlámà wà ibi tọ́lá wánu ibi tẹ́sìn wánu ẹ̀rí ń gbà tí alimọ́ muhammad ibn abdul wahhab tí wọ́n dákọ̀ ayà kùránì tán kí ló kú عن حسين ابن عبد الرحمن قال كنت عند سعيد بن جبير فقال حسين بن عبد الرحمن نوع وتوكي ولدى وتابعي سعيد بن جبير وكان نوع وتابعيني وتوكي ولدى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم ونما ولدى سعيد بن جبير فقال سعيد واداجو قوبا وتاوى وواجو رنجونا في ayyukum ra'al kawkaba alladhi inqadda al-bariha bígbà tí ilẹ̀ mọ́ nísìn láàárọ̀ wọ́n wà níwájú Sa'idu ibn Jubair rahimahullah wọ́n bí wọ́n pé lálẹ́ àná al-bariha àná ni Lárúbáwá ń pè ní al-bariha al-kawkabu ìràwọ̀ ní jẹ́bẹ̀ ma ayyukum ra'al kawkaba alladhi inqadda al-bariha ìràwọ̀ kan tó jádò lálẹ́ àná ta lórí inú yín Sa'id ibn Jubair ń bí àwọn ọmọ kéwà àwọn tí ń bẹ wájú rẹ̀ bẹ́ ẹ máa wẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́mẹ̀ o fakultu Hussein ibn Abdurrahman ní fakultu ana múná èmi rí nígbàtí ìràwọ̀ ní já ẹwà wọn tí Hussein fi kún ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́mẹ̀ nù ثم قلت أما إني لم أكن في صلاة أما إني لم أكن في الصلاة báwọn sálàfù ti rí nù ẹjá wa náà rí bẹ́ẹ̀ ó sáré wá sí ìròrí Hussein ibn Abdurrahman pé ládúrú gbogbo àwọn èèyàn yìí èmi nìkan mo lè dáhùn pé ìràwọ̀ tó já lóru mo rí ó sojú mi kí wọ́n má wá rò ìrò sí mi pé àwọn Hussein ń kí aláyà náà fílà kódà ó tún ìyẹn náfílà lọ́wọ́ fi mọ́ sọ́run gẹ́ tí wọ́n fẹ́ káwọn èèyàn máa wínú qala amma inni lam akun fi salat ẹgbọ́ ìmọ̀ kírùn lọ́wọ́ ń gbà wọn ò bọ́yá mọ́kàn lọ́tọ́ àbí mọ́ jáde ọlọ́nkàn ní rí lam akun fi kẹ́ẹ̀sẹ́ pé ìyẹn náfílà lọ́wọ́ ò ẹ̀kọ́ tí wọ́n fi akọ́mbẹ̀ gan ká mọ́ máa pèrà wa bá àti jẹ́ òun àdàpé rẹ̀ náà ní 419 mẹ́rin bá tún bá 419 dé bí ọ̀rọ̀ ẹ̀sìn in tí ó jẹ́ tí ń pèrè bẹ́ẹ̀ mùsùlùmí gidi kọ́ ẹwọ́n tí Hussein wí nìsìn òun náà fún rẹ̀ nìkan òbí òun náà lóró pé àà nígbà wọn bí gbogbo àwọn tó jòkó pé ìràwọ̀ kan já lóru lánàá o ta lórí inú yín òun nìkan lòun ní kóòtù àná ó tún wá sáré wá sí làákàí rẹ̀ pé kọ́mọ́dà bí ìgbà tí ń pọ́nra mi pé àwọn eléyìí sún gbogbo gbà náà lam akun fi sọ̀nà kẹsẹ̀ pé ń kẹun lọ́wọ́ ìmánì ní máa jẹ́ kéyìn ó lè máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báhùn jáde ẹlòmí ò ní sọ àmọ́ wọ́n máa sọ létí rẹ̀ òun ó sì máa rẹ́rìn ó sì máa dákẹ́ èyí náà dáa yá àwọn bàbá wa wọ́n ìsùn lóru gbogbo ọjọ́ ayé tìláwà bẹ́yàn bá mọ̀ pé ò rí bẹ́ẹ̀ kó pé mọ́ kó bá mi lọ́dọ̀ Ọlọ́run àwọn sálàfù a máa ṣe bẹ́ẹ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam lọ̀gá gbogbo wa bẹ́yàn bá ti fẹ́ yin annabi kọjá àlà kí lànàbí ó ṣe annabi sallallahu alaihi wasallam wọn ni kọ́ dákẹ́ ni ó ilé ìlàkọ́ lọ́dọ̀ àwọn sálàfuna salih rahimahumullahu ta'ala walakinni ludigtu walakinni ẹgbọ́n gaba Hussein ibn Abdurrahman ní gẹ́gẹ́ pé ìyẹn náfílà lọ́wọ́ in tó jẹ́ ó sojú mi ní pé àkèkè kan lọ ta mí walakinni ludigtu
níbi mo sùn sí làkéèké ti ta mí tí a mọ̀ pé ní àkéèké tó ní sùn lóru in tó jẹ́ mọ̀gbà tí hádà sídìkún máa lọ sídìkún máa lọ kí lọ ta lọ ń tán ó lè tán lọ́hùn ẹlòmí kọ́dà ń bí táwọn ẹlòmí ń lo gbájú ẹ̀dẹ́ ń bí ọ̀rọ̀ ẹ̀sìn yìí yọ́mọ̀ wá yán hò bọ́bá jáde láàárọ̀ kí wọ́n fi rò pé àbí ẹlòmí bí bá ń jáde kó ń lẹ́gbẹ̀ẹ́ ti mọ̀ páwọn èèyàn wá ń wálé yọ́ wá sí tíra kalẹ̀ pé bí wọ́n ṣe tánkàrà Kùránì dé ni wọ́n dáhùn tá lọ ń kàn gbogbo ilé yóò sí nínú wa àwọn sálàfò ara ẹ̀kọ́ tá kọ́nu o kọ́dà tí wọ́n bá rò sí wọn tí ò sí lára wọn wọ́n tètè sọ pé lam akun fi salatin walakinni ludibtu akéèké kan lọ tàmí o walakinni ludibtu qala Sa'id bin Jubair tọ́jà fún àwọn wá bí Hussein lẹ́ẹ̀kan sí pé fàmá sọ̀náàtà ẹ̀rí níbi ọ̀tọ̀ ní Hussein ọ̀tọ̀ ní Hussein méjèèjì náà ní ń bẹ ó lè sọmọ rẹ̀ ní Hussein ó sì lè sọmọ rẹ̀ ní Hussein bisọ́dí wa bisin bisọ́dí wa bisin eléyìí sọ̀hábítà àwọn ìkèése ìtọ́ popular Hussein tẹ́yìn máa wí sin nínú àmọ́ ń bẹnu àwọn sọ̀hábà nábì náà Imranu ibnu al-Husayn Imranu ibnu al-Husayn òun lọ gba hadithi wá lọ́dà nabi sallallahu alaihi wasallam pé salli qa'iman in istata'ta fa in lam tastati' fa qa'ida fa in lam tastati' fa ala jamb bá nabi ní bó bá lágbára àádúó kírun ni bó bá rí ọ̀tọ̀ lágbára kì ní jókòó kódà bó bá wá lè débi ipò lè jókòó ibi ó bá fẹ́ gbẹ́lé náà máa kírun láàfin wí pé ọ̀rọ̀ kọ́rọ̀ ní kí wọ́n máa béèrè pé ẹ dákun bó lè yẹn tí sànrún ọ̀sẹ̀ kan ẹ̀dàkùnbó lè yẹn tí sànrún oṣù kan ẹ̀dàkùnbó láà tí sànrún oṣù mẹ́fà èé ṣe wọ́n ẹsẹ̀ discharge wọn lọ́sibítù ni wọ́n ṣẹ̀ṣẹ̀ discharge wọn lọ́sibítù ni mùsùlùmí tó bá gbẹ́sìn rẹ̀ yé kò ní béèrè irú béèrè yìí fattaqullaha mastata'tu bọ́ bá lè dúó máa kírun bọ́ bá lágbára àti dúó la yukallifullahu nafsan illa wus'aha máa kí ní jòkó bọ́bá lè pé o lè jókòó mọ́gan níbi ọ̀fẹ̀yìnlé àbọ̀ ọ̀fẹ̀gbẹ́léhun náà ànábì ní máa kí bẹ́ẹ̀ èyí tí ọba mú ní kí mùsùlùmí ọmọ ṣẹ̀ṣẹ̀ wá máa béèrè lẹ́yìn oṣù kan lẹ́yìn oṣù méjì ẹlòmí ò sì kí tó fi lọ bọ́lọ̀n bẹ́ẹ̀ ẹwà béèrè pé ààrẹ náà pọ̀ wọ́n ẹsẹ̀ discharge wọn ni kọ́dà bẹ́yìn bọ́bá lè débi téèyàn ò lè lọ sálù àlámọ́ ọlọ́run ọgbà ìrún ọgbọ́dọ̀ kú lọ́rọ̀ mùsùlùmí níbi tó wà lórí bẹ́ẹ̀dì rẹ̀ náà ẹ̀bá mú tí ó fi ṣe tàyà mọ́mù gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe ní rọrùn ẹbùn tí è ṣe tàyà mọ́mù ní yẹ̀pẹ̀ fún ọfọwọ́ kan ó sì sàrí kó ṣe ọwá lé débi pé ọlọ́mọjà ara rẹ̀ tí ó lè jù wá lọ kò lè gbé ọwọ́ gbèlé yóò fi rábì kan gbèlé kọ́ máa fi àníyàn rẹ̀ fún sálù àlánà kọ́ máa fi kì bẹ́ẹ̀ fattaqullaha mastata'tu ẹ̀dàkùn ẹjá kọ́kọ́ ilé iná o torí náà ń ta fi yà lọ bẹ̀yẹn ni pé a lè sọmọ ní Husaynu bisọ́d o sì lè sọmọ ní Hussein ẹ̀rí kọ̀ wá sí ń bì kan pé bẹ́yẹn bá bíbejì Hassan Hussein ní máa jẹ́ kọ́dà àwọn àkọ́kọ́ Al-Hassan wal Husseinu wọ́n yẹ́ gbẹ́ o Al-Hassan ni wọ́n kọ́ bí òun lẹ̀gbọ́n ọmọ ọmọ anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ọdún kan ni wọ́n bí Al-Hussein tí ń jábúrò rẹ̀ ọmọ Aliyu bin Abi Talib ọmọ Fatimatu bintu Rasuli sallallahu alaihi wasallam òun làwọn méjèèjì torí náà bó ti jẹ́nu lẹ́yìn bá fẹ́ kọsọmọ rẹ̀ ní Hassanu ẹ̀kejì kọsọ ní Abdullahi kò tí tó sírẹ́njì mẹ́gbẹ́ àá eléyìí ọ̀dá kan mẹ́fà Hassanu ó sì tún aṣọ kejì ní Abdullahi bó bá sì fẹ́ ọsọ kan ní Husseinu ọsọ kejì l'Abdul Mumini kò sí nǹkankan Al-Hassanu wal Husseinu tàkọ́kọ́ ní èsì wọ́n èsì bèjì ò tẹ̀gbọ́n tàbúrò ní wọ́n ò radiyallahu ta'ala anhum wa arda torí náà fama sana'ta Sa'id bin Jubair wá bí Husaynu pé lòdígta àkíkẹ́ tọ́ fama sana'ta kí ló ṣe ibi tá ń lọ gan-an fama sana'ta ńgbà àkíkẹ́ tọ́ kí ló ṣe qultu irtaqaytu mo ní wọ́n bá ń ṣe rúkíyà sí ni mo ní wọ́n bá ń ṣe rúkíyà in tí ń jẹ́ rúkíyà ní tèyàn wí lẹ́nu jẹ́ẹ́jẹ́
ìwí ń tàà wá ń wí lẹ́nu jẹ́ẹ́jẹ́ yìí ó lè jẹ́ dáadáa ó sì lè jẹ́ ń tí kódà òun lẹ́fìrí ní ọ̀pọ̀lọpọ̀ tíra àwọn ó torúkú àwọn ó ní ọ̀fọ̀ gbogbo àwọn ìtumọ̀ báyìí wá ń dáké wúrú ń da tàwhídùrú ńgbà káàdì fi ń bì kan níbi ọ̀sẹ̀ méjì sísìn ní Masjidu Muawiya ẹnìkan dìde ó ní òun ọ̀gbádì fi yíyé bẹ́ẹ̀ ti wì í rí torí pé tí wọ́n tú pé ń jẹ́ tàmáìmù fáwọn ní kíni òǹdè pàró ọwá jẹ́ pé ní èyí tó ń so mẹ́lé tóun kèése ńgbàtí èkú so ń dè tí èsì se pàró èyí tó ń dè mọ́ sí àárín mọ́tò bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ní jẹ́ tẹ̀mí mọ́ àtàsókọ́ àtàsórọ̀ gbogbo ẹ̀ lànẹ́bí gbé ní kíni irú ẹ̀ àtàsómọ́dí àtàsómọ́rùn àmóhun ló wọn ọ̀gbọ́ yé bẹ́ẹ̀ wọn ò tú fáwọn bẹ́ẹ̀ ní tí wọ́n tú fáwọn nípa nẹ́bí ní gbogbo ẹni tí bá ń dé pàró bẹ́ẹ̀ ni pàró náà ń bẹ̀ ni àmọ́ pàró nìkan kọ́ irú eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá tú rúkíyà pé rúkíyà tí ọ̀dá wọ́n ní ànẹ́bí ní ẹmọ́ pọ̀fọ̀ ọ̀fọ̀ ìbẹ̀nù rúkíyà torí pé nù téèyàn ń wí jẹ́jẹ́ lẹ́nu lòun náà bẹ́yàn bá sì ké suratul Fatiha náà ó lè fi ṣe kíní ó lè fi ṣe rúkíyà èyí wọn lànẹ́bí fi wí fún sọ̀hábẹ́ tó bí ànẹ́bí sallallahu alaihi wasallam pé èmi ní nǹkankan tí ma wí o ànẹ́bí ní a'ridu alayya ruqakum la ba'sa bir-ruqa ma lam takun shirka jẹ́ ń gbọ́n tó ń wí gbogbo téèyàn ń wí jẹ́ẹ́jẹ́ tí ó bá ti ní ṣírkù tí ó lá mú nǹkan pé nǹkan mí mọ́lọ́run la ba'sa biha kò burú torí náà irtaqaitu Hussein ní tí mo ṣe ni pé mo wẹ́ ni tí ó bá ń ké rúkíyà nínú rúkíyà tó gbajúmọ̀ tẹ́ ti máa gbọ́ àwọn sàhábí Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn a máa fi suratul Fatiha sí rúkíyà fún yàn ìgbà kẹ̀kẹ́ tọ́ àbí nǹkankan tọ́ pẹ̀lú ìmáni pẹ̀lú gbàgbọ́ wọn ò ní kéjú Fatiha lọ òró náà sì lọ ìbẹ̀nú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ báwọn sàhábí Ànábì Muhammad sallallahu alaihi wasallam a máa ṣe bẹ́ẹ̀ torí náà Hussein ní irtaqaitu qala fama hamalaka ala dhalik àfá Sa'id ibn Jubair bá tó ń bẹ Hussein pé kí ló sún ọdé bí rúkíyà qala fama hamalaka ala dhalik kí ló sún ọdé bí ìtumọ̀ hamalaka nù kí ló sún ọdé bẹ́ẹ̀ qultu hadithun haddathanahu ash-Sha'bi qultu hadithun haddathanahu ash-Sha'bi hadithi kan ní tí ẹ mọ̀ gbọ́ látọ̀dọ̀ àfá Ash-Sha'bi ń bẹ náà kan náà àwọn àfá Tabi'i gẹ́gẹ́ bí Sa'idu ibn Jubair ti rí qala wa ma haddathakum Sa'id ibn Jubair ní jẹ́ ń gbọ́ kí ni Sha'bi wí hadithi wo ló wí fún yín qala qultu haddathana an Buraydah ibn al-Hasib annahu qala la ruqya illa min 'aynin aw huma oni Ash-Sha'bi olóhun gba hadithi náà wá látọ̀dọ̀ Buraydah ibn al-Hasib nínú àwọn sọ̀hábí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlá Ànábì ní la ruqya kò sí rúkíyà la ruqya ń bí yìí la ay li nafyil kamal ìyẹn ni pé kò sí rúkíyà tó tó kìí ṣe pé ẹ má ṣe rúkíyà ń bò mí l'Ànábì ń wí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fi ní ìdí àlàyé mẹ́yàn bá kan ka tírà tí ó gbọ́ lọ́dọ̀ àwọn alfáà tí wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn tó gbọ́njọ́ tá nẹ́bí wípé tá nẹ́bí wí ní sallallahu alaihi wasallam irú eléyìí kọ́dẹ̀ lómí ò ní bí i bá ṣe rúkíyà bídíà ló ṣe kí lè rí rẹ̀ yọ́la nẹ́bí ní la rúkíyà illa min aynin aw huma nẹ́bí ní ò sí rúkíyà àfi rúkíyà bí àjẹ́ àwọn àínú àwọn olójúkójú ní a bá fojúkójú ẹnìkan ẹ̀sìn rúkíyà fún ẹbí gbàálẹ̀ lọ́wọ́ wọn ànẹ́bí gbà yún aw huma kí ní jẹ́ huma kí nǹkan táyàn bí àkèké bí ejò wọ́n ní ẹni yìí nǹkan ń wí kan lórí láti rúkíyà ń gbá bídí alẹ́ǹsẹ̀ kí ló dé ànábì nílá rúkíyà ànábì ò wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìtumọ̀ láà níbí yìí ní tó fi wúlò kéèyàn gbọ́ wá láti ọ̀dọ̀ àwọn tó wí tànábì wọ́n gbọ́ lẹ́nu ànábì wọ́n mọ context tànábì fi sọ̀rọ̀ sallallahu alaihi wasallam àwọn náà wí fáwọn tó bá wọn náà láyé àwọn tó bá wọn náà láyé náà wí tó fi wá di tíra nírò àkọọ́lẹ̀ rú ìtawà ń kà yìí tó mẹ́ ní pé kò sí rúkíyà tó tó báwa náà ti máa wí lédè wa kò sí rúkíyà tó tó ọmọ ní kò sí rúkíyà tó tó kí èyàn orí ẹni tí wọ́n fojú kójú wò ká ṣe rúkíyà ká ìgbàálẹ̀ lọ́wọ́ àwọn olójú ubú àwòhùmà àbí kí nǹkan táyàn
ká ṣe rúkúyà fún ká fi gba òrò àmẹ́lẹ̀ yóò túnmọ̀ pa ìṣe rúkúyà fún nǹkan mí o kò túnmọ̀ rẹ̀ qala Sa'id bin Jubair ní qad ahsana man intaha ila ma sami'a ẹwà àwọn sọ̀hábà àwọn tábìí àwọn sálàfù Sa'id bin Jubair ọgbọ́ hadithi yìí rí bó ti jẹ́ pò náà làáfáà fún Hussein kọ̀ wá wí fún pé mbòlójì lọ kílé ìdáwọ̀ ọmọ ó ní qad ahsana man intaha ila ẹni ọ bá ṣe pé ń tọ́ gbọ́nà hadithi Ànábì lólò qad ahsana kò sí ń tọ́ dáa tó èmi ọmọ àmọ́ngbò tí lè mo ti bí ọ pé kí ló sún ọ débẹ̀ o sì ti rẹ́rí mú wá pé àdíìsì Ànábì ló sún mi débẹ̀ qad ahsana man intaha ila ma sami'a ẹ̀dàkùn bí ogbó abó ti yẹ kárí nù èmi ọgbọ́n kankarí èmi ọmọ kankarí kò túnmọ̀ pé kò sí òun ni Sa'id bin Jubair fi ń wí fún ọmọ kéwù rẹ̀ náà pé qad ahsana man intaha ila ma sami'a ńgbò ti ṣe pé ntọ́ gbọ́nà àdíta Ànábì ló sún ọ débi rúkúyà qad ahsana tó ṣe dá o walakinna bọ́bá wá ní kọ́mẹ́ntì wọ́n ìṣẹ̀wà kọ́mẹ́ntì tí ẹwẹ̀kọ́ kọ̀kọ̀ndẹ́mù rẹ̀ ńgbò pé tó náà gbẹ́sẹ̀ lé tó ṣe gbẹ́sẹ̀ lé ní pé walakinna àmórí tèmi nílẹ̀ mẹ́tẹ́lẹ̀ tí mo fi bí ọ pé kí ló sún ọ débẹ̀ èmi náà wà sọ fún ọ nísìn àmórí tó ṣe ńgbò ti ṣe pá dídí Ànábì lọ gbọ́ tó fi ṣe قد أحسن من انتهى إلى ما سمع ولكن أمه حدثنا ابن عباس من الذي ذي لا تدو ابن عباس عن النبي صلى الله عليه وسلم لا تدو النبي الذي ذي أنه قال قال النبي عرضت علي الأمم قلوا في أنواع الأمة أنواع النبي تتساجو الله نوو في همي فرأيت النبي ومعه الرهط morinu àwọn ànábì Ọlọ́run tó ṣáájú mi gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n tẹ̀lé wọn tó mẹ́wàá en tí ń jẹ́ rahatu lédè Lárúbáwá ní tí ó tó mẹ́wàá and below mẹ́wàá ní jẹ́ rahatu ìyẹn ni pé gbogbo nta ànábì yìí fi jíṣẹ́ àwọn tó tẹ̀lé rahatu ni wọ́n mẹ́ta ni mẹ́rin ni márùn ni àmọ́ wọn ò ju mẹ́wàá lọ wa ra'aytu wan nabiyya wa ma'ahu ar-rajulu asiyun tó pọ̀ wan nabiyya wa ma'ahu kódà mọ́ra nabi Ọlọ́hun mi èyàn kan ní bele yen gbogbo bó ti jíṣẹ́ Ọlọ́hun tó ke ṣe pé kò jíṣẹ́ o àmọ́ gbogbo en tó tẹ̀lé èyàn kan ni war rajulan kódà mọ́ra nabi Ọlọ́hun mi tó pé gbogbo ẹni ó tẹ̀lé èyàn méjì ni ẹ dákun kíni ma fa ṣe aworo wa sí tó bá pé t'Ọlọ́hun là ń ṣe ànábì Ọlọ́hun ni èyàn kan ló tẹ̀lé ànábì Ọlọ́hun ní èyàn méjì ló tẹ̀lé ànábì Ọlọ́hun ní èyàn mẹ́sàn èyàn mẹ́wàá èyàn mẹ́ta àmọ́ àwọn ò rí yóò kún nǹkankan tó dín nǹkankan kù nínú t'Ọlọ́hun ṣe fáwọn èyí t'Ọlọ́hun ó bí àwọn ní pé so jíṣẹ́ bí mo ti rán àmọ́ èyàn mélòó ló gbọ́ iye èyàn mélòó ló wá Olúwa ní bí àfáà lẹ́yìn bí ò ti ní bí àwọn ànábì Ọlọ́hun o ẹjá fura sí madakhilu ash-shaytan ẹni tí ó sì sáwọ́rò náà gbéyàn bá débi pé kéde dáadáa ní ṣe advertisement ní àwọn èèyàn yóò pọ̀ nǹkan mí jẹ́ ń wọ́ o àwọn annabi Ọlọ́run alayhimus salatu wassalam annabiyyu wa ma'ahu ar-rajulan sì padà rí annabi ó padà wí wa annabiyyu wa ma'ahu sawadun azim sì rá annabi mi ẹ̀rà fà mí náà àwọn èèyàn pọ̀ bó ti wọ́ Ọlọ́run ọba nù àmẹ́yìn wọn gbọ́dọ̀ jẹ́ tí ó wà mọ́ jẹ́ hamu èrò ìbànújẹ́ àbí àjátún àbí ìta ń wí ní ọ̀dá ní kọ́dẹ̀ lómí fẹ́ lè mọ̀ pé àbí àkídà tá ń wí ní ọ̀jẹ́ kọ̀dá o ẹ̀dàkùn ẹjá kẹ́kọ̀ọ́ látara tó ṣẹlẹ̀ sáwọn annabi Ọlọ́run annabiyyu wa ma'ahu ar-rajul والنبي وليس معه أحد àbí ọ̀tán annabi ní Ọlọ́run fi annabi mi hàn mí laysa ma'ahu ẹnìkan tẹ̀lé annabi Ọlọ́run ni o ó jíṣẹ́ o alayhi salatu wassalam idrufi ali sawadun azim annabi ní lẹ́ẹ̀kanáà in tí Lárúbáwá ń pè ní sàwádù ní ògìgí èèyàn sẹ́mù kí bàbá rú gìgí èèyàn níbi tí kò síná àákàn mọ̀ pé èèyàn ni àmọ́ta ní ànílé sọ pé lámọ́yìn ni òun Lárúbáwá ń pè ní sàwádù bọ́bá wá pọ̀ Lárúbáwá ní sàwádùn azim
ìyẹn ni pó gidi àwọn èèyàn tí ọ̀pọ̀ bígbàtà ní annasu kathirun àwọn èèyàn náà pọ̀ ìtumọ̀ náà ni sawadun azim Ànábì ni mo bá rí lẹ́ẹ̀kan náà ni wọ́n bá fi hàn mí sawadun azim ọ̀pọ̀ èèyàn gan ni mo rí fadhanantu annahum ummati inú méjì dùn Ànábì ni mo ní àwọn àlùmọ̀ tèmi lélẹ́ yọ jẹ́ faqila li Olúwa ni wọ́n sọ fún mi pé hadha Musa wa qawmu Ànábì Musa nìyẹn o àtàwọn ìjọ rẹ̀ a jẹ́ pé ẹ̀rí ni nínú pé àwọn Ànábì Ọlọ́run tó lérò lẹ́yìn tó pọ̀ inú wọn l'Ànábì Musa alayhi salatu wassalam fa idha sawadun azim Ànábì ní lẹ́yìn tàwọn eléyìí tí wọ́n kọjá lọ mo bá tún ráwọn èèyàn míì púpọ̀ bí ta kọ́kọ́ nìna faqila li hadhihi ummatuka Ọlọ́run ni wọ́n wá sọ fún mi pé àwọn àlùmọ̀ tí ẹni o sallallahu alayhi wasallam wa ma'ahum 70,000 yadkhuluna aljannata bighayri hisab nínú wọn bó ti rí wọn tí wọ́n pọ̀ ní àwọn tí ó tó 70,000 kan bẹ nínú wọn wọ aljanna láì ní zero second yadkhuluna aljannata bighayri hisab wọn ní zero kankan tí wọ́n gbáyé ṣe aljanna tààrà wọn máa lọ Ọlọ́run kó má ṣe ṣe bẹ́ẹ̀ fẹ́mi àtẹ̀yìn wala azab kódà sì ní jẹ wọ́n yà ẹ̀rí ni lórí ń tàà máa ń wí mo ti wí repeatedly ń bí kìí ṣe gbogbo ẹni tó wọná òun ni kèfèrí kìí ṣe gbogbo ẹni tó lọ ń jẹ ń yà òun ni kèfèrí wala azab àwọn kan wà táwọn ò ní jíyà rárá wọn lọ àlìjánná tààrà mélòó lọ́lọ́ ń pè wọ́n sàbùrúnà àwọn tó kù ń kọ́ lẹ́yìn sàbùrúnà alifu àjẹ́pẹ́ ni tí ó jíyà kó tó jẹ ọ̀rọ̀ kó tó wà àlìjánná ń bẹ lálìkìyàmà èyí wọn wá pé kèfèrí ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo ẹni tí ìmánì bá ń bẹ ní ọkàn rẹ̀ tó lùwárí kákìdọ̀ yọ tán lára eléyìí kọ́dà bó kọ ọmọ náà gún yakhruju minan nar yọ jáde kó nù náà mọ́dé àbí àwọn khawariju ní ká máa pe gbogbo èèyàn kèfèrí ìmá nítorí ẹ̀ṣẹ̀ àbí nítorí ìran bídíà tí ó yọ ọ̀yàn kúrò nínú Islam irú ẹni tí ń bá ṣe ń ṣe bẹ́ irú ń tà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wífà Abu Dharri tọ́jọ́ rí Ànábì làwọn náà wí fún Abu Dharri náà nígbàtà Ànábì ní gbogbo ẹni tí ó bá jẹ́ pé ìmánì tí ó jù báyìí lọ tó bá sì kú lára o dakhala aljanna yóò padà wà aljanna o Abu Dharri ní wa in zana wa in saraqa ya Rasulullah wa in zana wa in tó ṣe zina tó jalè Ànábì ní na'am wa in zana wa in saraqa Abu Dharri ò lè gbé márùn tó wí lẹ́lẹ́ kejì Ànábì tún dá lóhùn pé wà in zana wà in sara Abu Dharri tún ṣe ó tún wí lẹ́lẹ́ kẹta Ànábì ṣe gbọ́n tí ń wí eléyìí zana ọpáyàn ọjàlè ó ṣe zina ó ṣe gbá ó sàwọ́ ṣe mẹ́rin rí ọ̀yọ́ tán Ànábì ní dakhala aljanna ńgbọ̀ wá dẹ́lẹ́ kẹta Ànábì ní rọ́gìmà anfu Abi Dharri tí lárúbá bá ní rọ́gìmà anfu yẹn ni pé kọ́dà bá Abu Dharri fẹ́ kó fi mú rẹ̀ lọ yẹpẹ̀ ìyẹn ni pé àwọn náà ní kó fi fìlà dé ìbàdí àbí èrò tí láwọ́báwá ma wínú pé rọ́gbìmá àǹfù Abi Dharr ẹwà ma wà wọn sọ̀hábí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ta lọ gbà ríwáyà rọ́gbìmá àǹfù Abi Dharr ríwá tí mi rẹ̀ fi mọ́ lónìí ta ni Abu Dharr ìgbẹ̀rẹ̀ ni pé kọ́lá ń gbà tí mo tẹnu mọ́ tí ń wí ìdá Ànábì gbára fi dá lóhun ni ó in fi hàn pé ní àwọn òfin kankan pàmọ́nù tán gbọ́lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kódà bí Ànábì ti bú wọn ní àwọn máṣe tó ń ṣe ríwáyà hadithi náà wọn ò ní pé ẹ̀jẹ̀ ìdádóbá ìdómi ló bú wọn ó sì tún fi kún pé kódà bá Ànábì ti bú mi ń jọun ni ó ń gbà Ànábì wí ti Mu'adh fún Mu'adh rìpọ́ọ̀tù ẹlẹ́mì rẹ̀ fi ń gbọ́ kí l'Ànábì wí fún thaqilatika ummuka ya Mu'adh thaqilatika ummuka ya Mu'adh báwọn sàhábà Ànábì ti rí nù ridwanullahi ta'ala alayhim torí náà Ànábì sallallahu alaihi wasallam ní àwọn kan wà kọ́lọ̀ mọ́sá kàwà kúnnú wọ́n wà lìjánná tààrà láì sírò sẹ́kàn wọ́n wà lìjánná tààrà láì jìyà kankan yadkhuluna aljannata bighayri hisabin wala thumma nahada Ànábì wélé ìta Ànábì bá dìde sallallahu alaihi wasallam fadakhala manzilahu Ànábì bá wọnú lé lọ fàkọ́dà náà sọ fi ulaik ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí gbogbo àwọn sọ̀hábà tó wà ń bẹ̀ ìjọ náà o ń kàlùkú bá ń pé irú àwọn ìwò ni iṣẹ́ wọn dáa tó báyìí
yadkhuluna aljannata bighayri hisabin wala adhab on kálukú bá ń wí in tó ń rò gbá kẹ́yìn ó tó lè nírú pò báyìí bọ́yá báyìí ni fala'allahum alladhina sahibu rasulallah sallallahu alaihi wasallam ẹnìkan ni tó ń rí ni pé ní gbogbo ẹni ó bá bá nábì lògbà bọ́yá wọn lọ́lọ́run wí pé wọ́n wà aljanna láì ní sírò sẹ́kan tí wọ́n ò sì ní jíyà wa qala ba'duhum ẹlòmí ni a kò gbọ́dọ̀ jẹ́ gbogbo ẹni ó bá nábì lògbà bọ́yá ń táwọn yíò fi gajara yòókù lọ ni pé wulidu fil islam walam yushriku billahi shay'a sẹ́mọ̀ pé nínú àwa sọ̀hábà ẹni ó ti fọ́gbọ́n ọdún sí nǹkan mí ń bẹ ẹni ó ti fọ́gbọ́n ọdún bọ́ látà wà lẹ́rùn zámbẹ́ wà mọ̀nátà thálítàtà lókúrá ń bẹ àmá wọn kan bẹ wulidu fil islam nígbà àwọn ti gbọ́njú ní islam yìí náà wọ́n bí wọn sí wọn tọ́polé nǹkan kan rí wọn ò forí balẹ̀ fún nǹkan mí rí wọn ò mọ̀ nǹkan mí lọ́lọ́run rí láyé tí wọn bóyá wọn ni yadkhuluna aljannata bighayri hisabin wala adhab وذكروا أشياء انكالكونا توين كمي فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم لن يليل النبي واجاد وابا فأخبروا أبا يفعل النبي إبي برو دلي كجدان كاليو سابعون ẹ̀dàkùn ẹgbí fún wa àwọn àwọ ní torí pé èmi rò pé báyìí ni èmi náà rò pé báyìí ni fàkọ́ọ̀lá ìgbàun Ànábì wá dáwọn lóhun sallallahu alaihi wasallam annabi ni humul ladhina la yastarqun gbogbo en tí ma ń bẹ ní la yarquna bí tírà jẹ́ ta ló ní la yarquna mẹ́ ok tó ní bẹ náà àwọn tírà mi bẹ humul ladhina la yastarqun wala yaqtawun wala yatatayyarun wa ala rabbihim yatawakkalun àṣẹ tí wọ́n fi dìsáàbù kí wọ́n wà aljanna láìsí rọ́sẹ́ láìsí jìyà kankan òun ni pé humul ladina la yastarqun ẹ máa wòrò yí wọn ẹwà rí tí ó parí rẹ̀ àkọ́kọ́ ni pé la yastarqun bá kèkè ta wọn béjò san wọn bí nkankan ṣe wọn wọn ò ní bá lọ bá ẹnìkan pé ẹ̀dàkùn wá ṣe rúkíyà fún wa kí ni tó máa yíun tamamu tawakkul tamamu ìgbára lọ́lọ́run wọ́n débẹ̀ pé ìtùn á lọ bá pé kọ́ máa kí nkankan fẹ́ mi ebe èyàn bí tèmi lòun náà la yastarqun ìmáni tí wọ́n débi pé kọ́dẹ̀ wá ṣe rúkíyà fún mi la yaf'alu wọn ò ní lọ tọ̀ lábà wọn ní bèèrè lọ́wọ́ ẹnìkan kìí ṣe pé rúkíyà lè wọ àti kílíà yíun àmọ́ tí ó mú yàn dìde lọ bẹ́ni tí ń ṣe rúkíyà tọ́bá pé tawakkul ala Allahi ọba pèyànyàn kódà yóò difficult fún èyàn kéyàn tó gbé ẹ̀dàkùn ààrẹ ipọ̀ ẹwà bá wa ké ẹbẹ́ mọ́ rúkíyà ké irú àwọn tí wọ́n bá dépò bẹ́ẹ̀ òun lànàbí ń wí o la yastarqun kí lè yọ bá fi yé wa sí inú àwọn sọ̀hádà annabuwa Muhammad sallallahu alaihi wasallam nígbàtí wọ́n gbọ́pàá annabi ni ẹ má béèrè nǹkankan lọ́dọ̀ èyàn ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ ti má béèrè àmọ́ ká yan o àwọn nǹkankan ń bẹ tó ipé ní Ọlọ́run ní ẹ̀yìn èyàn náà lè ṣe gbogbo téèyàn bá lágbára o lè bí kíní o lè bí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ọ̀fẹ́ gbé omi agbára rí o sì gbé o lè bẹ̀yàn gbégbé rù mí agbára ọmọ èèyàn ká ẹgbẹ́ omi rù mí àbí ẹsọ̀ mí àbí ẹ̀yà mi ní báyìí ròyìn ẹ̀rákùn mọ̀dánbólẹ̀ ń lọ ẹgbẹ́ mi lọ́kadà yín débẹ̀hún téèyàn má sàkídà gbọ́ o in tí ìtumọ̀ má béèrè nǹkan míì lọ́dọ̀ èèyàn ní pé àwọn tọ́lọ́hun lóhun èmi ni mo lè ṣe bí kíni bí èyàn fẹ́ bímọ bí kíni èyàn fẹ́ lówó bí kíni ọfẹ́ kọ́nà ọ̀dá ọfẹ́ rìnrìn àjò Ọlọ́run ló ní gbogbo yíò ọfẹ́ kí àgbégọ́ báhùn mọ́lọ̀ báyàn Ọlọ́run ní ọlọ́ ọba eléyìí tí wọ́n ń wínú àmọ́ ń tágbára èyàn bá ká Olúwa gba ṣàfáà láyé kásìpẹ̀ ààrẹ ẹni ìtẹ́yàn lágbára kí àìdákun ẹbùn mi ní nǹkan báyìí àmọ́ bẹ́yàn bá wá dé lẹ́wù pé ní kódé yìí tágbára èèyàn káhùn náà alémi ò ní bí ẹni kankan ní nǹkankan àfọ́lọ́n mọ́ arínú àwọn sọ̀hábà tó rí bẹ́ẹ̀ kódà wọ́n ròyìn irú àwọn sọ̀hábà tó rí bẹ́ẹ̀ yìí pé wọ́n bá débi pé wọ́n bá ń gun ràkúnmí wọn lọ wọ́n wá mú igi àbí tákàdá àbí kìníkan lọ́wọ́ ọwá bọ́lẹ̀ ẹnìkan ló sì dúó ti ràkúnmí yìí èyí tí wọ́n fi pé ẹ̀dàkùn ẹ bá mú kíní tó bọ́ọ̀lẹ̀ wọn wọ́n tún ti kàákún sí mọ́ fẹ́ máa bí èèyàn ní
wọ́n prefer káwọn bọ́lẹ̀ lórí ràǹkúnmí káwọn ó sì mú ìdáwọn ogun ràǹkúnmí rẹ̀ padà ẹni ọba bátà wá kó lè jẹ́ ẹ̀dẹ́ ọlọ́wọ́ ọ̀sán lẹ́sàn ìta nàbí ń wínú a jẹ́ pé nínú wọn ni yadkhuluna aljannata bighayri hisabin wala adhab torí náà la yastarqun wala yaktawun in ti ń jẹ́ alkayu lédè Lárúbáwá nínú àwọn ọ̀nà ìwòsàn ìtọ́jú tí Lárúbáwá mọ̀ láti dáadáa òun ni pé àwọn nǹkankan bẹ tí ń bá ń ṣèyàn wọ́n fi ná jó bí nǹkankan bá ń ṣèyàn bí gbàtàwà náà mú níjọ́un wọ́n ni ẹlọ fi gíní sí bí àrò àpáàdì àbí torí pé nínú tọ́mọ èèyàn jogún ni pé kí a jẹ́ kí nǹkan tó gbóná kó hìtì ibi tí ń dúnyàn gbà mí ìmọ̀ wòsàn àwọn Lárúbáwá náà ní tí wọ́n ń pè ní alkayu iná ni wọ́n fi jóbi tí ń bá ń dùn wọn wọ́n sì lọ bẹ́ èèyàn náà ní ẹnìkan kò ní láyàláyà kó lè máa fi náà kò ní dùn tó nígbà tí wọ́n náà fẹ́ bá bí tí ń dùn ọ̀ní tó lọ bá yẹn pé ìyẹn bá ń bá kọ́ bá wala yaktawuna wá ní pé àwọn bátà wá kúlù tí wọ́n débi pé kọ́ra wọn ní lọ bá yẹn pé ẹ wá bá wa ṣe káyù ìyẹn ni pé ẹ wá bá wa fi náà jó ibi tí ń dùn wáyìí wala yatatayyarun ẹlẹ́kẹta ń ò sí ní ṣe kíní àtàtọ́yúrù kíní jẹ́ àtàtọ́yúrù òun ni pé ní àsàkásà tí Lárúbáwá bá tànẹ́bí bá wọn tọ́kọ̀ fún wọn sallallahu alaihi wasallam òun ni ẹyẹ ẹlẹ́yẹ tó ń gbà lórí pánù kọmọ èèyàn wá sọ làákàí rẹ̀ wọ́n gbé kalẹ̀ fẹ́ yẹ débi pé ẹmọ wo bí tó bá fò lọ bẹ́ẹ̀ bá lẹ́kùn mẹ́yẹ tó bá fò lẹ́gbẹ́ ọ̀tún àkíní yóò dá bọ́ bá fò lẹ́gbẹ́ òsì yóò ṣe kíní ẹmọ́ sí kọ̀dá sẹ́rí pé èèyàn ti ju làákàí rẹ̀ ní mo wí pé àti ṣíríkù àti bídí àìmọ́ pa làákàí mọ́ yẹn láàrín kí lọ kan ẹyẹ tóhun bá tí wọ́n wá lẹ̀ ní okò tẹ́ẹ̀tún ti wá péjọ ẹwùbí tí ó bá ẹwùbí tí ó fò lọ sọ́tún ló fò lọ àbúsí ìtumọ̀ tàtọ̀ yúra ìntọ́ bẹ̀rẹ̀ tíranù ànábì ní kò sí yónú ìsìláàmù ẹfẹ́ yẹ lẹ́bẹ̀yìn tí ń rìnrìn yí tó wù yí bẹ́ẹ̀ náà lẹ́yẹ ń fòfò tí ẹ lábẹ́ àṣẹ Ọlọ́run torí náà inú táwọn tí wọ́n wà Jánnà láì ní ìṣirò iṣẹ́ tí wọ́n sì ní jíyà òun ni pé wọn ní máa fi tí ó jọra wọn wéra wọn àkọ̀gbọ́dọ̀ mẹ́rí bẹ́ẹ̀ ẹ̀tí ma ti ń jẹ́ kọ̀gbọ́dọ̀ mẹ́rí bẹ́ẹ̀ àwọn wí báyìí jò ní ètò ma tàtọ́ yúrùnù gbogbo tí yọ bá máa lọ mọ́ ẹ̀dá èèyàn tí ó yọ̀tọ̀ lọ́wọ́ ọba lẹ̀ gbogbo ẹ̀m̀bẹ̀ lábẹ́ kíni àtàtọ́ yúrù wala yatayyarun èyí tó wá kó gbogbo òròyìn wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lọ parí rẹ̀ wa ala rabbihim yatawakkalun in tí ó fà tí wọn ò fi ní lọ bíyàn pé wá ṣe rúkíyà fún mi tí wọn ò fi ní lọ bíyàn pé wá ṣe káyù fún wa tí wọn ò fi ní ṣe kíni àtàtọ́yúrù òun ni pé ala rabbihim yatawakkalun wọ́n gbà pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ àyàfi bọ́lọ̀ bá fẹ́ wọ́n ti wá gbé ara wọn lé Ọlọ́run ọba completely ẹni ọba lè ṣe dé báyìí yadkhulul jannata bighayri hisabin wala adab Olúwa ló wọ́n aṣọ pẹ̀lú wọn bẹ́ẹ̀ wọ́n wà náà lè mọ̀ wà nábì sallallahu alaihi wasallam wọ́n sì wà aljanna láì ní síròsẹ́ kan wọ́n láì ní jíyà kan la yastarqun in ti ń bẹnu sahihul Bukhari àti sahihu Muslim nù àmọ́ fi ba'd ar-riwayat in tó wà ń bẹ̀ ní pé la yarqun tí ó ma túnmọ̀ pé àwọn ni wọ́n èsẹ rúkíyà rárá فقال شيخ الإسلام أحمد بن تيمية رحمه الله هذا وهم من الراوي ابن تيمية يعني راوي طبع حديث يوني لا يركون on ló ṣe mistake yo inta nabi wí ní pé la yastarqun ìyàtọ̀ ń bẹ láàrin yastarquna wa yarqun la yastarquna ní pé wọn ò ní béèrè òun lọ bá wá ala rabbihim yatawakkaluna wọn ní lọ bá yẹn pé wá ṣe rúkíyà fún wa àmọ́ kìí ṣe pé la yarqun kìí ṣe pé wọ́n ṣe rúkíyà fúnra wọn àbí bẹ́yàn bá wá bá wọn ní àwẹ̀ ṣe fún yẹn àwẹ̀ torí pé ń bẹnu hadithi mi wọ́n wá bí annabi sallallahu alaihi wasallam pé kí ni wà annabi rí sí kí a máa ṣe rúkíyà annabi ní idha istata'a ahadukum an yanfa'a akhahu falyaf'al gbogbo ọ̀nà tó bá ní tó lè fi ṣàǹfààní fọ́mọ ìyá rẹ̀ lọ ṣe o
torí ẹ̀ lọ́jọ́ jẹ́ pé riwaya la yarqun mistake ni riwaya tó wà thabita fi sahih al-Bukhari wa fi sahih al-Imam Muslim òun ni pé la yastarqun wa la yaqtawun wa la yatatayyarun wa ala rabbihim yatawakkalun faqama Ukasha bin Mihsan inú àwọn sahabi annabi Muhammad sallallahu alaihi wasallam tá ń pè ní Ukasha ọmọ Mihsan ó bá dìde lẹ́ẹ̀kan náà faqala ud'u Allah an yaj'alani minhum oni wa nabi sallallahu alaihi wasallam dákun bá ń belon kí n wà nú àwọn 70,000 yìí tí wọ́n wà aljanna tí wọ́n ní sírò ṣẹ́ tí wọ́n sì ní jìyà qala anta minhum qala anta minhum annabi lon bennu wa sallallahu alaihi wasallam thumma qama rajulun akhar elumina bá tún dìde faqala ud'u Allah an yaj'alani minhum ona wí bí Ukasha ti wí kílà náàbì fi dálóhùn sábà kọkọ̀ bí ha Ukasha ẹnu chánsì kan tó wà nílẹ̀ náà ni Ukasha ti mú lọ torí náà eléyìn náà kọ́ ìnílẹ́kọ̀ọ́ pé ààyè fi opportunity ráre ànábì kọ́ wa pé ọ̀kan náà lọ́lọ́run fi hàn mí ìtumọ̀ rẹ̀ nú o torí pé rí pé tí Ukasha wí ọ̀tọ̀ ní tà náàbì fi dálóhùn ó dùn láà ní Ukasha wí bẹ̀lọ́un kí wà nù ànẹ́bí ó sì sẹ̀sẹ̀ máa bẹ̀lọ́un bọ̀tọ́lọ́un fi hàn nẹ́bí pé Ukasha ọmọ wulẹ̀ dàmú ààrẹ ọ̀kan lára wọn ni àmọ́lọ́un ò fi hàn nẹ́bí jọyọ̀ kan lọ òun nígbàtẹ́lómí dé lóní sábà kọkà bí ha Ukasha nìkan òun náà lọ́lọ́un fi hàn mí ó sì ti sáájú rẹ̀ ó ti wí sábà kọkà bí ha Ukasha àwọn àlfáà ní in tó hàn sí wa ń bẹ̀hún wallahu ta'ala alam òun ni pé arákùnrin ẹlẹ́ẹ̀kejì yìí nínú lẹ́bù tàwákúlù rẹ̀ lẹ́bù ìmáni rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé kò tó ti Ukasha radiyallahu ta'ala anhuma hada wallahu ta'ala alam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ìbéèrè kan ti wà ń bí torí ọjọ́ ti lọ oníbéèrè yìí kọ́ wá ó ní gbólóhùn asọ ń bẹ láàrin òun àti bàbá àwọn gbogbo tí èyàn òun sì gbà pòun lòun ṣẹ̀ ẹni yìí náà kọ́ bẹ̀ pé I offended my dad ìyẹn ni pòun náà gbà pòun lòun ṣẹ̀ bàbá àwọn ọ̀dà bẹ́ẹ̀ pòun náà mọ́ àmọ́ gbéyàn bá wá ṣẹ̀yàn èyàn tọrọ àforíjìn náà ni kọ́dà bá ṣẹ lọ́hùn á tọrọ àforíjìn ẹni wá ní gbogbo ọ̀nà téèyàn fi bẹ èèyàn téèyàn fi bẹ òbí tòun ti bẹ bàbá àwọn àmọ́ wọn ò gbọ́ wọn ò gbà ẹnu mọ́jẹ̀mú ká tí wọ́n wá wí ni pé bàbá fẹ́ kí ń gbá o àfi kó fi ẹkùn rẹ méjèèjì kó fi túnlẹ̀ fún mi báyìí ìbéèrè wá ni pé ṣé kò ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí àti bàbá yìí àti ọmọ tó kọ ìbéèrè yìí náà gbogbo alábẹ́ àṣẹ Ọlọ́run la wà Ànábì Muhammad sallallahu alaihi wasallam sì ti kìlọ̀ fún wa pé la ta'ata li makhluqin bi ma'siyatil khaliq ẹ̀rí kẹ́nìkan ó pé àfikún kúnlẹ̀ fún mi ọ̀tọ́sẹ́dà Ọlọ́run ọ̀tọ́sẹ́dà kankan ní ẹ̀dọ̀ Ọlọ́run pé àfi kí ọba kúnlẹ̀ fún mi ní tó gbà Olúwa yọ̀ǹda ẹnu tí ń bẹ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé ìkúnlẹ̀ fún yàn ìtẹ̀kọ̀kọ̀ fún yàn ìjó burú débi kọ́sọ nídi kèfèrí àbí kò burú débẹ̀ àmọ́kọ̀ sáàfà kan tó ní kò sí nǹkankan bọ́bá já àfà súnnà tọ́mà al-Qur'ani tọ́mà súnnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam torí pé wọ́n ṣe bẹ́ẹ̀ fà Ànábì kọ́ sallallahu alaihi wasallam hadithu Mu'adhu ibn Jabalin radiyallahu anhu níjọ Mu'adhu tọ́nà kalẹ̀ bẹ́ẹ̀ fà Ànábì ní má ṣe bẹ́ẹ̀ Olúwa gbà mí láyé kí n ṣe bẹ́ẹ̀ kọ́dà bí bá ti ẹ̀ pé kẹ́nìkan ṣe bẹ́ẹ̀ ni bá pé kọ́ máa wáyé láàrin ọkọ àtìyàwó ẹwọ́n tàà nẹ́bí wí directly a sí oppose ẹ̀ directly lónìí àfá àtọ́wà ń bí nìká òyọ́wà ní ọya kúnlẹ̀ kọ gbówó gba sàdáàkí kéyìn mọ́ orí ibú ni sàdáàkí tí ń takun tàà nẹ́bí wí directly ànẹ́bí ní tó bá ipọ́lọ̀ ń gbà mí láyé ni ìbá pé kọ́kọ́ ìyàwó ọmọ kúnlẹ̀ fọ́pẹ́ ìwọ́ wà wà ń bí wá sí lọ́wà ní ọya ọgbọ̀rọ̀ gbábáhùn
ọ̀yá kúnlẹ̀ kọ́ náwọ́ gba sàdá kíhun kódà wàláhì kódà ní ta nẹ́bí wí precisely pọ́lọ́wọ̀ gbà ń láyé kóhun ó ṣe làwá wá sọ di ta fi ń ṣe wá sí sàṣọ̀dá àfi ń so igi torí náà akànyà lọ bẹ̀yẹn ni kọ́lọ́wọ̀ tún gbogbo wa ṣe so ẹni ọkọ̀ béèrè yìí arábìnrin ni àbárakùnrin ni àwọ́ olé pé kó kúnlẹ̀ fún bàbá rẹ̀ o torí pọ́lọ́wọ̀ ọ̀gbẹ́ nìkan láyé kò pé tí ń fi dùnnú ni ìtọ́lọ̀ lóhun ọ̀fẹ́ ìtànẹ́bì lóhun ọ̀fẹ́ sallallahu alayhi wa sallam àmọ́ síbẹ̀ náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àfáà pẹ̀lú ẹ̀rí inú àdífi Mu'adh bin Jabal náà bẹ́yàn bá kúnlẹ̀ àgbọ́tẹ́ kọ̀kọ̀ sọ ní di kèfèrí àmẹ́sẹ̀ ńláńlá ni torí jọ tí Mu'adh ṣe yìí ànábì òpé ọlọ́ tún wẹ́wẹ́ ànábì òpé kí ó ṣe ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah mo ti sọ yún fún yín bí mọ́lámẹ́ ìtọ́ dáa ni sáà void ẹ̀ ń tí ẹ ọbọ́ sí bí kèfèrí o kọ̀ bọ́ sí bí kèfèrí ìṣẹ́àdù àwọn àfáà lélé yìí láyé ń bí bọ́bá dálì kìí á mọ́ kò sí kóòlù méjì o kóòlù kan náà lọ́lọ́run ó pé èyí tí ọ bá mú ní àwọ òsìlé wá mọ́ ò lè mọ́ wá jí ń gbà ń pé wọ́n láwọn àfáà kan sọ báyìí òyíhun ti kọjá o àmọ́ tí ò rújú ni pé kódà ànábì kọ̀ ń bẹ́nu súnánù Tirmidhi náà wọ́n bí ànábì sallallahu alayhi wa sallam gbébò láti kíre ní sí ká tẹ́ sí ká kúnlẹ̀ ànábì ń pé láà èyí tí ó jẹ́ láà ànábì ní náà kí là ànábì ní náà ká náwọ́ sí rẹ̀ ní ká kíre ní ànábì ní náà ẹ kíre ní bẹ́ẹ̀ torí náà abẹ́ ọlọ́run kọ́lọ̀ mọ́sá rọ bàbá yìí ní ọkàn torí pé gẹ́gẹ́ bí n táwọn bàbá wa ọlọ́mọ́sá kẹwọn Sheikh Kamaluddin al-Adabi nínú wáàsí wọn tọ́pọ̀lọpọ̀ yìí ti gbọ́ nìna kí ni bàbá wí àtẹni tí ń kúnlẹ̀ fún yàn àtẹni tí wọ́n ń kún fún àméjèèjì òròjọ́ wájú ọlọ́run bó ti rí gan-an bàbá yìí náà gbọ́rú eléyìí bí ọ̀tẹ́ gbọ́ ti àwa kéékèèké bàbá Sheikh Kamal wí bẹ́ẹ̀ bóyá kí wọ́n jẹ́ wọn gbọ́rú ọ̀rọ̀ yìí pé ẹ má kó bára yín lọ́dọ̀ ọlọ́run kí lẹ́ gbà ń bi pé ìtinú mi ó fi dùn nìkan sá fi kún rẹ méjèèjì kúnlẹ̀ báyìí torí kíni kí lọ́ dà ibi tọ́lọ̀ lóhun ọ̀yọ̀ǹda tọ́lọ̀ lóhun ọ̀gbà ọlọ́run ó kó ọmọ yíò àmọ́ síbẹ̀ náà wa sahibuhuma fid dunya ma'ruf gbogbo dáadáa tó mọ́ máa ṣe sóbí kò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ rẹ o àṣẹ ọlọ́run ni àmọ́ bá bá tí ọlọ́bí tọ́lọ́run lóhun ọ̀fẹ́ fala tuti'huma torí náà bó ti jẹ́nu náà alaikum salaam náà náà ló débẹ̀ náà ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ńláńlá ni la yastarqun mo ti yàn fún ilẹ̀ kan pé kìí ṣe pé yàn ò ní lóògùn kìí ṣe pé kò ní ṣe rúkíyà fún rẹ̀ torí náà na ìlàjù nínú ọ̀nà treatment òun ní kíní òun ni rúkíyà ò ìtumọ̀ rúkíyà lọ́nà táà fi tríkì èèyàn ẹni àkèké san ẹni tí ejò ẹni àkèké ta ẹni tẹ́jò san bíyàn bá mọ̀ kó ń fẹ́ ní tàwákùlù tó fẹ́ wà nù sàbínà alifu lórí ara tí ẹ̀ ni lórí kíní lórí ara tí ẹ̀ irun tárakùnrin ìṣe yìí yóò jẹjọ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ wá deprive ìyàwó rẹ̀ pé la yastarquna bí wọ́n bá mọ̀ pé la yastarquna bí wọ́n lọ fẹ́ wà nù sàbínà alifa àmọ́ kíyàn wá tún transfer rẹ̀ lọ́ọ̀dọ̀ ọmọ rẹ̀ transfer rẹ̀ lọ́ọ̀dọ̀ ìyàwó rẹ̀ kò gbá dìtà Ànábì yẹn ni o sallallahu alaihi wasallam a sì ti ké fúnra wa kìí ṣe pé má lo oògùn halali ládìsí ń wí àmọ́ bí tàwákùlù rẹ̀ bá débi pé àfẹ́yí tí ń bá mọ̀ fúnra mi ní ṣe ìní bẹ nìkan pé kọ́ wá ṣe rúkíyà fún mi ọlẹ́sàn kí lẹ́sàn rẹ̀ yadkhuluna aljannata bighayri hisabin wala adhab àmọ́ kíyàn wá ṣe bárakùnrin ti ṣe yìí ọ̀rọ̀ǹgì ò kọ́dàkọ́lọ̀ tọrọ àforíjìn bí ọba mọ́ kọ́lọ̀ mọ́sá kẹ́ ìyàwó rẹ̀ tó ti kú náà kò foríjìn òun náà kò foríjìn gbogbo wa náà wọ́n lóbìnrin náà kú kódà ẹ̀dàkùn gbára tí mo ń wí ni ẹ pé a sì máa pọ́lọ̀ ló wí a máa pé Ànábì ló wí àwálàwá sì ń gbọ́ nǹkan míì yé nínú tọ́lọ̀ ń wí nínú tà Ànábì wí sallallahu alaihi wasallam náà maya last one náà ni káfí ìgbò náà kí ní ń sekún
ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run náà náà kéèyàn lọ túnrùn nìkí ní kúkúrú nígbà ò ti dẹ́yìn lójú un kò ké sọ̀rọ̀ ẹ̀rin in tó dáyàn lójú èyàn gbọ́dọ̀ tán rẹ̀ níbi tí Islamu dáadé ni pé èmi tí ń mọ̀ tí mo tò lẹ́yìn rẹ̀ mi ò nídìí túnrùn mi kí èmi tí ń mọ̀ sẹ́ tí mo tò lẹ́yìn a máa fà lọ dá wọn lójú kí lè yọ́ mọ̀ tán rẹ̀ sí gbogbo ẹni tí bá ń pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run kìí ṣe mùsùlùmí àìsí tò lẹ́yìn ẹni tí è ṣe mùsùlùmí torí náà bó ti jẹ́nu irú òun bẹ́ ẹ̀lọ́tún kí o Ọlọ́run ọgbà هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.